Ṣé ẹ rí lóòótọ́ ni wípé ó wà lábẹ́ òfin àti gẹ́gẹ́ bí ẹ̀tọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ìṣàkóso ìjọba tí à ń lò lórílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí ìṣèjọba àwa ara wa. A ní ẹ̀tọ́ láti fi ẹ̀rúnú wa hàn látàrí ìwọ́de bí nǹkan kan ò bá tẹ́ wa lọ́rùn, pàápàá jùlọ bí ìṣàkóso ìṣèjọba tó bá wà lórí àlééfà tí ò bá tẹ́ wa lọ́rùn. Ṣùgbọ́n okun kì í wó ruru káwàá rúro, ọ̀run sì kéré, ọ̀run ń yàbọ̀ kì í sọ̀rọ̀ ẹnìkan o, ọ̀rọ̀ gbogbo èèyàn pátápátá ni. Bàbá ní ká gbé yẹ̀wò sọ́tún àti sósìn lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí. Ohun tó ń ṣẹlẹ̀ yìí ó ti wọ́ wá, ó ti pẹ́ lóòótọ́ àti lódodo. Àmọ́ ìṣàkóso tí ń bẹ lórí àlééfà tí ń ṣe ìṣàkóso ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n fẹ́ fi orí rẹ̀ ni wọ́n fẹ́ fi fún àgbọn báyìí. Ọdún kan ló sì lé díẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó gba ìṣàkóso, ṣùgbọ́n tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ṣetán láti fi ẹ̀rúnú hàn tí wọ́n sì kéde ọjọ́ kìíní sí ọjọ́ kẹwàá oṣù kẹjọ ọdún 2024 yìí gẹ́gẹ́ bí ọjọ́ tí wọ́n fẹ́ fi ṣe ìwọ́de alálàáfíà àti ìfẹ̀rúnúhàn lórí bí ebi ti ń pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àti bí ètò ààbò bí ó ṣe fẹsẹ̀ múlẹ̀ dáadáa lórílẹ̀‐èdè Nàìjíríà bí ètò ọrọ̀ ajé orílẹ̀‐èdè wa Nàìjíríà yìí tó ṣe ń dagun. Ṣùgbọ́n ẹ jẹ́ ká ti bi ìṣáná ká kíyèsí ògùn lówe lówe là ń lùlù àgídìgbò ọlọ́gbọ́n ní jò ọ̀mọ̀ràn báyìí òun náà ní mọ́ ò. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwọ́de tá a ti ṣe sẹ́yìn ní kò pẹ́ yìí lọ́dún 2020 ṣé ẹ gbàgbé ìwọ́de ti EndSARS eléyìí tí àwọn ọ̀dọ́ tí wọ́n tú yáyá tí wọ́n tú yàyà tí wọ́n jáde lórí rẹ̀. Àkàìmọye àwọn ọ̀dọ́ ògo orílẹ̀-èdè ọjọ́ ọ̀la ló ti di ògo inú bójí o látàrí àwọn ènìyàn tí wọ́n gba ìwọ́de ọ̀hún náà lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ ni o, bí gbogbo wa ṣe wà tó jẹ́ pé inú rere la ní sórílẹ̀-èdè Nàìjíríà láti fi ìfẹ̀rúnú hàn, ṣùgbọ́n àwọn kan wà o tó jẹ́ pé bí wọn yóò ṣe ba ìṣàkóso àti bí wọn yóò ṣe ba orílẹ̀-èdè Nàìjíríà yìí jẹ́ òun náà ló wà nínú wọn ò tá fà sókè yódó borí bọ́ba yóò di yín tọ̀run máa ń wò yín o. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣáà gbàgbé orílẹ̀-èdè Somalia, ṣáà gbàgbé orílẹ̀-èdè Libya, kódà orílẹ̀-èdè Kenya lọ́wọ́lọ́wọ́ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tó ti lọ sí ìbẹ̀rẹ̀ ogun là ń mọ̀ o, ẹnìkan kì í mọ ìparí rẹ̀. Lówe lówe là ń lùlù àgídìgbò ọlọ́gbọ́n níjọ́ ọmọràn nímọ̀. Bàbá ní a má ṣe ìwọ́de àtó láti sọ bẹ́ẹ̀ o, bàbá sì ní kẹ́ ẹ ṣe ìwọ́de òfin fàyè gbà wá, ṣùgbọ́n o àìtẹ́yìnká là á fọwọ́ bò ó. Ẹ jẹ́ kọ́ àwọn ọlọ́mọ kó kìlọ̀ fún ọmọ rẹ̀, kí òbí kó kìlọ̀ fún ọmọ rẹ̀, kí ọkọ kìlọ̀ fún aya, kí aya kìlọ̀ fún ọkọ o wípé ìwọ́de tí wọ́n ní wọ́n fẹ́ ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà lóṣù kẹjọ ọjọ́ kìíní sí ọjọ́ kẹwàá yìí ẹ jẹ́ kó ní kálukú wa ká ṣàgbéjẹ́ mọ́wọ́ o, nítorí pé olójú òní lajú ẹlẹ́kìtà lòbó kò wọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèkàn tí wọ́n jẹ́ ọ̀bàyéjẹ́ ni wọ́n fẹ́ lo àǹfààní ìwọ́de yìí láti fi da orílẹ̀-èdè Nàìjíríà láàmú. Àwọn ẹ̀ṣọ́ aláàbò náà sì rèé wọ́n ti ní ó dá o, àwọn náà ò ní gbà, àwọn náà yóò di kànrànjọ́gbọ́n mọ́ wọn lọ́wọ́ o nínú ìlú lórílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n bá ti lè di wípé àwọn èèyàn kan kóra wọn jọ lé ní méjì wọ́n fẹ́ máa fi ìfẹ̀rúnú hàn, wọ́n máa fọwọ́ òfin gbé wọn o. Eléyìí tí wọ́n bá náfààní àti fọwọ́ òfin gbé tó jẹ́ pé àwọn náà wá lọ gbé nǹkan ìjẹ́ olóró dání, àwọn sọ wípé wọ́n á ṣíná bolẹ̀ o. Ẹ jẹ́ ń ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́ o. Ní ìpínlẹ̀ Anambra àwọn ẹ̀ṣọ́ aláàbò ààbò ara ẹni làbò ló yan àwọn NSCDC wọ́n ti dira ogun báyìí o, nítorí pé ẹni tó jẹ́ ọ̀gá yányán fún wọn ìyún Mákù Ọlátúndé ló ti sọ wípé àwọn ti dá àwọn ẹ̀ṣọ́ aláàbò ààbò ara ẹni làbò ló tí wọ́n lé ní ẹgbẹ̀rún kan yan 1190 NSCDC corp wípé àwọn ti dà wọ́n síta o tí wọ́n ń gbébọn lọ́wọ́ ni o, débi wípé àwọn ò ní fààyè gba ẹnikẹ́ni ní ìpínlẹ̀ Anambra
ìyún gan ló fi mú ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà táwọn náà ti bẹ̀rẹ̀ sí ní sún ṣòkòtò wọn sókè báyìí. Àtẹ̀jáde léyìí ló máa ń tọwọ́ ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọ̀hún náà ló ń tọwọ́ rẹ̀ jáde o, ìyún Ọ̀kadìgbò Edwin, bí àwọn ṣe ń palẹ̀mọ́ sílẹ̀ ní ìpínlẹ̀ Anambra bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ń palẹ̀mọ́ ní ìpínlẹ̀ Èkó. Ṣé ẹ gbàgbé 20 oṣù kẹwàá ọdún 2020? Àwọn ẹ̀ṣọ́ aláàbò ní ìsinyìí wọ́n ti náà wọn ò ní fààyè rẹ̀ gbà o. Ẹ ṣe jẹ́ kí gbogbo wa ká jáwé àgbéjẹ́ ká fọwọ́ wọ́nú ká sì fi yèdénú ká ní sùúrù díẹ̀ fún ìṣàkóso tí ń bẹ lórí àléfà yìí. Tá a bá wò wípé òkun ń wó ruru ọ̀sán ń wó ruru wípé bẹ́ẹ̀ náà ni ká ṣe rọ́ọ̀lù omi agbéyàláyà ẹlòmíì, omi agbé lọ tọmọtọmọ kómi bá máa gbé wa lọ o. Ẹ̀já mú sùúrù lórí eléyìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba lọ́ba aládé òun náà ni wọ́n ti ń rawọ́ bẹ̀bẹ̀ sí gbogbo àwọn ọmọ ilẹ̀ kóòtù òjíire àti gbogbo àwọn ọ̀dọ́ o wípé ká mú sùúrù ká ṣe sùúrù fún ààrẹ tí ń bẹ lórí àléfà yan ààrẹ Bọ́lá Ahmed Tinubu, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti wọ́ wà o láti ilẹ̀ pẹ̀pẹ̀ wá sẹ́yìn ní ìṣèjọba àná. Nígbà tí Bọ́lá Ahmed Tinubu tí kì í ṣe Lédùmarè tàbí padànpadàn yẹn àwọn tí ń ṣe màjíìkì tí yóò sì ṣe màjíìkì láàrin ọdún kan àtoṣù mélòó kan wípé sáà rẹ̀ gan kò tí ì lo ìlàjì sáà rẹ̀. Ẹ sì jẹ́ ká fún un láǹfààní díẹ̀ wípé ní tòótọ́ oníkálukú wa náà la mọ̀ wípé lórílẹ̀‐èdè Nàìjíríà orí ń ta gbogbo wa, ebi ń pa wá, ètò ààbò fẹsẹ̀ múlẹ̀. Ní ìsinyìí ó yẹ kí àwọn ọ̀dọ́ náà kí wọ́n lè dìde lórí rẹ̀ láti sọ fún wọn, ṣùgbọ́n kì í ṣe lọ́nà ìjà tàbí lọ́nà wàhálà náà ni wọn yóò gbà fi sọ fún wọn. Kódà ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun náà sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé òun ò jẹ́ takò wípé kí àwọn ènìyàn kí wọ́n máa fi ìfẹ̀rúnú hàn, nítorí pé òun náà ti fẹ̀rúnú hàn rí o láyé ìṣèjọba àwọn ológun. Báwo bá sì gbàgbé láyé ìṣèjọba ààrẹ ìjẹta yẹn Goodluck Ebele Jonathan ní ọdún 2011 òun náà ni ààrẹ àná yẹn Muhammadu Buhari, ààrẹ òní yẹn ààrẹ Bọ́lá Ahmed Tinubu, Wọlé Ṣóyínká àti ọ̀pọ̀lọpọ̀ àwọn míì bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹ̀rúnú hàn táwọn náà tún yáyá tún yàyà jáde tí wọ́n ń fẹ̀rúnú hàn tako ìṣèjọba tí ń bẹ lórí àléfà nígbà náà, nígbà tí ọ̀rọ̀ ìyọ owó sọ́bsidì àkọ́kọ́ tó wáyé ńgbà náà tí wọ́n ń ta epo ní 75 naira látòrí 65 naira àti rẹ̀ Yar'Adua tó fi ilẹ̀ sí, tí Jonathan sì sọ pé òun fẹ́ yọ owó ìrànwọ́ orí epo tí wọ́n gbé epo wá sí 75 naira. Ǹjẹ́ ẹ mọ ohun tí epo wá ń fojú àwọn èèyàn rí báyìí? Wọ́n ti ń ta epo ní 1300 naira ní jálá epo kan. Ọlọ́run ó ṣàánú wa lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Ṣùgbọ́n àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà bó bá kọjú sí wa ẹ̀ta, bó bá kẹ̀yìn sí wa ẹ̀ta, tó bá kù wá nìkan ẹ jẹ́ ká tèrò ara wa pa. Ṣùgbọ́n ohun tí máa sọ fún yín ni wípé ẹ jẹ́ kọ́ lọ́mọ kó fọmọ ẹ̀ létí mọ́ra o, nítorí pé inú èsìsì kì í jóni lẹ́ẹ̀mejì. Àwọn ẹ̀ṣọ́ aláàbò ti ní àwọn ò ní lajú àwọn lẹ̀ kí tàlùbọ́ kò wọ́ béèyàn kan bá ta fèlèfèlè kélé ó gbé. Ẹ má gbàgbé ẹ bá wa share rẹ̀ jẹ́ kó délé kẹ̀ jẹ́ kó dóko lórí ìkànnì Olómi Ọgbọ́n TV níbi tá a ti ń fún yín láwọn ìròyìn lóní yàjó àti àwọn ìtàn àdáyébá orílẹ̀-èdè wa Nàìjíríà àti ilẹ̀ kóòtù òjíire.